irú ọwọ́ wo lẹ gbé wáyé bàbá? Bàbá ọlọ́pọ̀ èèyàn, irú ọwọ́ wo nìyẹn sà? Kí ni ìtumọ̀ ìtẹ́ ń sọ yìí? Ẹ̀ ń parí ìjà láàrin Sunday àti Ìgbòho, Sunday Ìgbòho àti Fọ́ní Dìjìnrìn olórí burúkú ọmọ. Bó lẹ ti rí yẹn? Ìjọ́ wo nìyẹn bẹ̀rẹ̀? Ẹ wò ó, ẹ lọ wábi gbé gbogbo orú rádaràda báyìí sí jàre. Ẹ má máa múyàn sọ̀rọ̀ tí ò da jàre. Kí ló dé? Tí ẹ bá tẹ̀ sí yín lójú wá náà bá àgbàlagbà, ẹ jọ̀ọ́ ẹ lọ wábi jókòó sí jọ, ẹ jọ̀ọ́ kò sọ̀rọ̀ ńbẹ̀. Kò sọ̀rọ̀ ńbẹ̀ rárá. Ṣé Sunday Igboho àti olórí burúkú ọmọ tẹ́ jókòó tì, ṣé wọ́n wà nù sàwáwù ni? Àbí irú ọwọ́ wo nìyẹn? Ṣé ẹ fẹ́ sọ pé ẹ̀rí gbogbo orí burúkú tó ń ṣe látìgbà tó ti wà lórí ayélujára ni? Ẹ má yẹ kí èèyàn máa sọ̀rọ̀ tí ò da jàre. Nígbà tó lórí burúkú ọmọ tẹ́lẹ̀ bí, nígbà tó ti bẹ̀rẹ̀ orí burúkú tó ń ṣe láti bí oṣù méjì mẹ́ta ńlẹ̀, ẹ jọ ṣẹ́ ẹ̀ sí lórí ayélujára, ẹ rí gbogbo orí burúkú tó ń ṣe. Àbí kí iṣẹ́ òun ló sọ pé ẹ pè òun pé kẹ wá kóun wá ṣiṣẹ́ òṣèlú fún yín? Ṣẹ́yìn lẹ rán síta ni? Bàbá ẹ wá o, ẹ wá. Ẹ̀yin àti májà lè wà lẹ́ní tí o, but àwa ò sí pẹ̀lú yín, àbá yín wà ní nǹkan kan. Àwa ò dẹ̀ ní ẹ́fà gbà láyé kẹ́nì kankan tẹ ojú Májàsọ́lá mọ́lẹ̀. Láyé àní gbà. Ẹ wá, nígbà tẹ́tẹ́ máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gan, ẹ rí bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ni. Olórí burúkú ọmọ tẹ́ bá pẹ̀yìn lẹ bímọ ìlóòótọ́ tó jẹ́ pẹ̀yìn lẹ bí ẹ̀rọ mọ bí. Eléyìí ó yẹ kẹ́ lọ fi gba pààrọ̀ ní lọ́ràn yàn. Ẹ mú lọ́ràn yàn níṣò ẹran, wọ́n máa ń gba pààrọ̀ ńbẹ̀. Ẹ lọ fi gba pààrọ̀ ńbẹ̀ tàbí kẹ́ mú lọ òjé, kẹ́ lọ fi gba pààrọ̀ lóje. Olórí burúkú awáyé má rẹ̀ níjọ òjọ́ wèrè tẹ́sẹ̀tẹ́sẹ̀. Ẹ̀rọ mọ bí o tó bá jẹ́ ẹ̀yin lẹ bímọ eléyìí. Tó bá jẹ́ ẹ̀yin lẹ bí tẹ́ ẹ fokóòdì yín bí eléyìí, ẹ bí ọmọ. Ẹ lọ fi gba pààrọ̀. Kódà tẹ́ bá mú délé onípààrọ̀ gan, wọ́n ò lè fún yín ní báàfù. Wọ́n ò tún lè fún yín ní péèlì tẹ́ máa fi wẹ̀. Wọ́n ò lè fún yín kọjá toothpick tàbí kán fún yín lọ́mọrogùn àbí kán fún yín ní ìgbákọ tẹ́ máa fi máa kọ àmàlà. Olórí burúkú ọmọ rádaràdá tẹ́lẹ̀ bí. Ṣé ẹ̀sìn bẹ́ẹ̀ gbogbo orí burúkú tó ń ṣe lórí ayélujára? Ẹ wá ibi tẹ́ ti bọ̀rọ̀ jẹ́ tó tiẹ̀ bí mínú jù. Ẹ wá jáde síta ẹ ní ìjà tó wà láàrin òun àti Sunday Igboho òun lẹ parí. Ẹ̀yin àtàwọn wo? Ta ni àti ta níwájú, ta ni àti ta ni? Ta ni àti ta ló ń jà? Bàbá ẹ wá o, a respect yín gan o. Bàbá Adébísí ọlọ́pọ̀ èèyàn yìí ní yín o. Ẹ má yẹ kọ́ ọmọ ìfaṣọ yìí yá mọ́ yín lára o. Ọmọ ilé ìtẹ́ músẹ́gbẹ́ olórí burúkú aládánwò ni o. Ọmọ tí ayé ẹ̀ ti bàjẹ́ ni o. Ẹ wo, máa gbé fídíò kan kẹ́ ẹ gbọ́. Oríyọmí tó ṣe lóore. Ìṣubú àwọn olóríire ló máa ń wá bó ṣe wà yẹn o. Bẹ́yìn gan ṣe wà yẹn ó sì ń dẹmọ fún yín ni. Àsìkò tí yín náà bí tá máa jókòó sí ni tó máa wá drag yín bí I better pass generator. Ó máa wá drag yín tá máa wòran. Ojú wa ló máa ṣe o. Ẹ wá ń bí o. Nǹkan kan lẹ lè ṣe tó lè bí àwa nù. Ẹ má gbé ọmọ lórí burúkú ìlọlé Májàsọ́lá o. A máa ba ojú yín jẹ́ gidi tẹ́ bá gbé lẹ́yìn lọ́bì kankan. Wọ́n ti gbọ́ kó dúró lórí ọwọ́ ẹ̀. Ẹ wá pe eléyìí, ẹ wá sọ pé ẹ̀ ń bóun àti Májàsọ́lá parí ìjà. Àbùkù olóròǹbó wo lélẹ̀? Irú ọwọ́ wo nìyẹn? Ṣóhun àti Májàsọ́lá ń jà? Ṣọ́ mọra wọn rí ni? Lẹ́fù wo lẹ̀ ń gbé Májàsọ́lá lọ yẹn? Ẹ̀ ń bá Májàsọ́lá àti olórí burúkú aládánwò awáyé má rẹ̀ níjọ yìí. Òjọ́ wèrè tẹ́sẹ̀tẹ́sẹ̀ alágbákò èèyàn. Ẹ̀ ń bá wọn parí ìjà. Bàbá ẹ wá ẹ bọ́lẹ̀ ń bẹ̀. Ẹ bọ́lẹ̀ ń bẹ̀ o. Mo ti send ẹ̀ sí your apology is unacceptable. Gba apology wèrè lọ́wọ́ ẹ. Ìgbòho ti gba apology wàhálà ti ẹ nìyẹn. Àwa ò gba apology wèrè. Tó bá gbé wèrè wa máa gbé wèrè súnmọ́ ẹ. Orí ẹ burú. Ìwọ ti wá rí nídìí pé kò kàn dédé fẹnu faṣọ ya máwọn èèyàn lára kó wá lọ máa padà sọ pé o sọ́ọ̀rì. Kò ní dáa fún ẹ. Kò ní dáa fún sọ́ọ̀rì ẹ. Ayé ò ní yẹ ẹ́. Ìwọ olórí burúkú ọmọ rádaràda ọmọ tẹ́nìkan ò bí. Ọmọ ìrankíran. Aláyé bàjẹ́ olórí burúkú ọmọ àdánwò. Ọ̀bọ láńgídò. Tó bá pàwọn náà rán ẹṣẹ́ síta, ó ti ṣiṣẹ́ jẹ́. Eléyìí tó ṣe yìí ó ti ká ẹ lọ́rùn. Orí burúkú tó fẹ́ ṣe yẹn ó máa padà ṣe. Èyí tó sọ pé wọ́n ń lé ẹ kiri àti ní kò lọ ilé ẹjọ́ tó bá ní kéèsì kó lọ fáìlì kéèsì ẹ. Olórí burúkú kí lẹ wá mú wá bá Sunday Igboho fún? Tó sọ wípé òun bá Sunday Igboho jà ni. Ṣèbí Monday Igboho náà jọ ń jà. Kí n ti Sunday mẹ́? Ṣé Sunday jẹ́ Monday Igboho ni? Olórí burúkú aládánwò. Ṣé bó sọ pé ó máa dárúkọ Sunday ó máa bá Sunday fà? Àwa ń rẹ kẹ́ ẹ nìyà.
wàá mọ̀ pé orí ẹ tó pé yẹn a máa bẹ straight orí ẹ máa pé wá. Ó tún jáde síta oníṣòwò rẹ wèrè kan, ṣòwò rẹ aláyé bàjẹ́ olórí burúkú ẹ̀dá kan tí ò rè yẹn tó ń fọdún mẹ́rin mẹ́rin ṣorí burúkú lórí ayélujára, tó ń fọdún mẹ́rin mẹ́rin gbàpò tí ìbò, tó lọ tí ò débi kan tó ríbi dé. Ẹni tó ìyẹn ti bẹ́ẹ̀ gba lọ́ọ̀yà jọ, ayé ẹjọ́ máa bàjẹ́ papọ̀ ni. Wá àti ṣòwò rẹ ẹ̀rìnjọ́ kúre, ẹ̀rìnjọ́ kú pé. Wá lọ dé nìṣó bí ó sọ pé ṣòwò rẹ ni bàbá ẹ. Ṣòwò rẹ ti dì sóni ẹni àbí báwo ló ṣe jẹ́ tó tún fi bọ́ sọ́dọ̀ ẹlòmíì. Àwọn eléyà ó ti sọ fún wa lórí ayélujára pé business òṣèlú ló pa yín pọ̀, wọ́n dẹ̀ ti promise ẹ lówó tán máa san fún ẹ. Wàhálà tí yín jọ nìyẹn. Ẹ dúró lórí business tẹ́jọ́ ń ṣe. Ẹ má kó ṣì wá sílé májàsọ́lá. Tá a bá rí ẹ lé májàsọ́lá, ìyẹn nìkan ló lè jẹ́ kí májàsọ́lá kí ẹ dẹ̀ lè mọ̀ ọmọ fẹ́ kí gbogbo èèyàn para rẹ̀ yìí májàsọ́lá. Torí pé inú wa ò lè dùn sí. Ẹ dẹ̀ lè tẹ ojú wa mọ́lẹ̀ nítorí olórí burúkú aládànwò yìí. Olórí burúkú ọ̀bọ ni. Kò sí bí ẹ ṣe fọ́bọ lọ́gẹ̀dẹ̀ kó ẹ fà wọlé kẹ wọṣọ sí lọ́rùn. Tó bá pẹ́ bóyá ó tún ẹlẹ́dẹ̀ máa lọ yíra mọ́lẹ̀ ń ta, ọ̀bọ ni ó máa padà fàyín láṣọ ya. Oríyọmí tó mú ẹ jáde kí ló fi san fún? Àmọ́ nǹkan ló ti ṣe fídíò ẹgbẹ́ ń gbé wa. Bàbá Adébísí ọlọ́pọ̀ èèyàn wọ́n máa pẹ́ wà lórí ayélujára gbogbo orí burúkú tọmọ yẹn ṣe lẹ̀ rí. Àkùkù mọ̀ bóyá ẹ̀yin náà pẹ̀lẹ́ tó rán síta. Àmọ́ ẹ bá rán síta jù bẹ́ẹ̀ lọ ẹ bá wa náà bẹ̀. Ẹ ò fẹ́ drag yín ni. Tá bá fẹ́ drag yín bẹ́ẹ̀ ṣe jọ jáde yìí nísìn. Ká bẹ̀rẹ̀ sí drag yín, ká bẹ̀rẹ̀ sí bójú yín jẹ́. Ká bẹ̀rẹ̀ sí rán ọ̀rọ̀ burúkú sínú ayé yín. Ká bẹ̀rẹ̀ sí sọsọkúsọ sí yín. Káwọn ọmọ yín àtàwọn ìyàwó ọmọ yín àtàwọn àna yín, àwọn ẹbí yín, ará yín, kán wá máa rí. Báwo ló ṣe máa rí lára yín? Olórí burúkú ọmọ ìyá ẹ wo gbogbo nǹkan tó ṣe fún májàsọ́lá láìṣẹ̀ láìrò. Láì jẹ́ pé òun àti májàsọ́lá jọ ní business. Òun àti Sunday Igboho mọ́ra wọn rí, wọn ò sọ̀rọ̀ rí, kò mọ́ rí. Orí ayélujára ló ti ń rí. Ṣé ẹ̀ṣẹ̀ wà ní kán dàyàn pọ̀ mọ́mọ́ tọ́ ni? Èwo lórí burúkú, èwo lòṣì. Kí ló fa gbogbo dáadáa ìgan? Pàálẹ̀ kìíní, pàálẹ̀ kejì, lójú wo bà fọ́ra bàràbà ló máa dá. Kí ló ṣẹlẹ̀? Olórí burúkú aládànwò ọmọ rádaràda ọmọ ìrankíran. Ọmọ òṣì, ọmọ ìbànújẹ́ jábèsì. Kò ní dáa fún ẹ, kò ní dáa fún bàbá ẹ àtàwọn tó ló bí ẹ. Ẹ wá lẹ́yìn ẹ wá sọ pé ẹ̀yin lẹ́yìn bí ọmọ eléyìí. Ẹ rọ̀ ọmọ bí o. Mo bá jẹ́ ẹ̀yin lẹ bí eléyìí, ìbíkúbí lẹ bí o. Ìbíkúbí gbáà ni. Wá tún wá jáde síta wọ́n tún olóhùn ṣe apology lórúkọ yìí. Mò ń ṣe apology lórúkọ bàbá. Orí ẹ burú ni. Ta ló béèrè apology olórí burúkú apology lọ́wọ́ ẹ? Ta ló béèrè apology olórí burúkú lọ́wọ́ ẹ láwa tá mọ̀ pé ọmọ lẹ̀lẹ́ ni ẹ? Nǹkan tó ń ṣe ojú ayé eye service ni ó ṣì ń padà bọ̀. O kò ń tán lára wèrè kò má kú pàyà. Ṣé ìwọ lè yí padà ni? Ìwọ olórí burúkú àfibiṣó lórí aláìmoore ẹ̀dá. Amukun mẹ́kọ̀ọ́ dagini akíndanidání òpònú. Òpònú amúmimùràwé aláìnílàákàyè lórí. Bàbá Adébísí ọlọ́pọ̀ èèyàn ẹni yìí níyìn o. Ẹ má jẹ́ kó lórí burúkú ọmọ ìjẹ́ ká ta sí yín takuta o. Ẹ má jẹ́ kó faṣọ yìyá mọ́ yín lára o. Wàá máa faṣọ yìyá mọ́ àwọn tó ti já lára. Wàá ní wàá máa padà wàá máa sọ pé o ti bẹ̀bẹ̀ o. Ọmọdé ò mẹ́kọ̀ọ́ jẹ kó máa lọ ọ̀bùn ní ẹni. Tó fi ń jẹ̀kọ́ tó ń ra ẹ lọ́wọ́ lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta olórí burúkú. Lórí burúkú. Bí ilé bẹ̀bẹ̀ bí ibẹ̀ ọ́ do your worst. Olórí burúkú láìsẹ̀ ń tó lé láìsẹ̀ ń tó tẹ̀lé káàkiri. Òde ta bẹ̀rẹ̀ sí sọ pé tó bá kú wa láì tó bá kú wọ́n ṣọtọ́psì ni. Tọ́ bá dẹ̀ ti rí pé ikú ẹ ló kú wàhálà àti ẹnìyẹn ló ẹni tó bá fi gapíìtì májàsọ́lá lọ́rùn ẹni. Ó kú dànù fẹlẹ́dà ẹ. Wọ́n pa ẹ́ dànù tó pa ẹ́ dànù nìyẹn. Kò bá kú dànù kó lọ forí ẹ kọ́ bì kan kó wá rò kó máa fi kú ẹ kọ́yàn lọ́rùn. Ẹ ṣọ́ra yín o. Gbogbo orí burúkú ìtẹ́jọ́ ń ṣe yẹn kó dúró síta mẹ́ o. Kó má wọlé májàsọ́lá o. Kó má wọlé májàsọ́lá alábọ̀dé aláburú ẹ̀dá. Olórí burúkú alágbàkò. Kò sẹ́ni tó mọ̀ ẹ́ tó ṣoríire lára ẹ̀ àfi kó máa báwọn èèyàn ṣe máa ṣorí burúkú. Inú ni bí ni o kọ̀kọ́ kọ́ta ìmọ̀ wàhù. Aládànwò alágbàkò ẹ̀dá. Orí ẹ dàrú, orí ẹ burú. Apology wèrè, apology ọlọ́bẹ̀ yọ tó ṣe. Ta ló bẹ̀ ẹ́ lápọ́lọ́jì? Ta ló rán ẹ lápọ́lọ́jì ṣe ọmọ àlè játijàti? Ìní bẹ̀bẹ̀ ta ló rán ẹ? Mo tún ṣe pè fún ẹ pé tó bá ní o wá bẹ̀bẹ̀ gan kò tún ní jọ ṣoríire. Tí ìròkè bàbá ìwo fídíò tí mo ṣe. Bẹ́ẹ̀ni tó bá ní kó wá bẹ májàsọ́lá àbí tó ní kó wá bẹ̀ kò ní ṣoríire.
ẹ̀yin olórí burúkú aládànwò, ta ló rán ẹ iṣẹ́? Wọ́n sọ̀rọ̀ sínú afẹ́fẹ́ pé ẹ má ókè ká tẹ̀wá sọ pé Májàsọ́lá sọ pé kọ́ má wá campaign ilẹ̀ Yorùbá, ṣé orúkọ ẹ ló ń jẹ́ kọ́ má wá campaign àbí ìwọ gbé gbá òṣèlú? Ó wá gbé sórí bíi gálà, ó bẹ̀rẹ̀ sí kiri ẹ̀ kiri, ó bẹ̀rẹ̀ sí fọ́ ọ̀ràn tí ìṣe tiẹ̀ mọ́rẹ̀ lọ́rùn. Ṣé wọ́n nìkan ni Yorùbá ní? Wọ́n bá ní kọ́ má wá campaign ilẹ̀ Yorùbá, ṣé ìwọ jẹ́ olóṣèlú? Tó bá jẹ́ olóṣèlú ṣé o gbé gbà àbò ni? Ìwọ́n òṣèlú àtòṣèlú ọmọ orú ọ̀rọ̀ tán jọ máa ń sọ síra wọn. Kí ló kàn ẹ́? Ta ló mọ òkòlú ẹ̀ lọ́ta ló mọ bàbá ńlá kú bá bẹ́ẹ̀? Tó bá lè gáwọn tó ń ran ẹṣẹ́ náà tó wá mú ẹ bẹ̀bẹ̀, ẹjọ́ máa fúlù yín, ẹjọ́ máa tẹ́ yánmọyánmọ. Káwa náà wá dráàgì bàbá tó gbé wáyìí, ká dráàgì ẹ̀ bí i better pass my labour generator, ká bẹ̀rẹ̀ sí dráàgì wọn gidi, ká dráàgì wọn, ká fojú wọn gbolẹ̀, ká gbáṣọ yìí lára wọn. Káwọn ọmọ wọn máa wá wo gbogbo ọ̀rọ̀ burúkú tó máa ń sọ sí wọn lórí ayélujára, báwo káwọn náà fìlì yìí tìyẹn, kọ́ fìlì ẹ̀ bó ṣe rí lára. Bàbá níyì níyìn o, ẹ yẹra fọ́ lórí burúkú ọmọ yìí o, ọ̀bọ ni ó máa padà fàyìn láṣọ ya o, ẹ lọ kọ déètì nílẹ̀ o. Eléyìí ò mórè o. Oríyọmí last year tó fẹ́ gbalé, Oríyọmí gbalé 600,000 fún, ó tún fún ní 2 million cash, ẹbí wèrè 2.6, kò tún wá mọ̀ye táwọn èèyàn dá lórí ayélujára tán tún kó lè lọ́wọ́. Owó tó nìkan rí lórí ayélujára last year more than 5 million, tí ò bá jù bẹ́ẹ̀ lọ. Kí ló fi ṣe ohun, kí ló fi ṣe? Kò ṣiṣẹ́ kò ṣàbọ̀, nàgbọ̀nàgbọ̀n ṣàn ló bá kiri. Bóyá ó sì àmọ́ bí tó bóyá ó ń kọ́lé lọ́wọ́ ni, olórí burúkú aládànwò. Ó wá yá òòròwó lè san wá bọ́ta wá blackmail Ìgbòho, òun blackmail Monday Ìgbòho àná ló ń blackmail, kì í ṣe Ìgbòho. Ó hàn tí ìbí ẹ kó dárúkọ pé Ìgbòho ló ń bá wí, pé ó wá ẹ kiri. Ìgbà ẹ ló bá ti wá mọ bó ṣe ń lọ, orí ẹ burú dànù. Blackmailer ni ẹ, olórí burúkú ni ẹ, blackmailer burúkú ni ẹ. À blackmail àwọn èèyàn torí kíni? Torí ọ̀nà àti jẹ. Gbogbo tó jẹ́ kó wá ṣe gẹ́tùgẹ́tù lábẹ́ ti yín, kẹ́ ẹ máa rò pé eré èèyàn gidi. Owó tẹ́ fẹ́ fún kó máa bá yín campaign fòṣèlú ni. Kò sí nǹkan gidi kan tó lè ti Násárẹ́tì rẹ̀ jáde lọ́dọ̀ yín. Owó iṣẹ́ tó gbà lọ́wọ́ ilẹ̀ sílẹ̀ ra iPhone fún gbogbo ẹ̀ náà ló brag lórí social media. Olórí burúkú wá jáde kan máa dáwó lé fún. Ẹ lọ gbalé fún. Bóyá Yọmí ṣe kówó fún láti ẹ̀yìn náà kówó fún lọ́dún yìí. Bálẹ̀ tó dọdún tó ń bọ̀ tó bá tún owó lé bá tán, á tún mọ bòmí tó máa yà sí. Ẹ̀yin èèyàn kéèyàn èèyàn rádaràdán. Májàsọ́lá Ìgbòho òòṣà, àwọn ò fẹ́ rí ọmọ yìí nínú ilé yín ní sókà o. A fẹ́ rí rárá. A fẹ́ fojú kan, kò sí nǹkan kan tó jẹ́nu ayé tó lè máa jẹ́ pé nítorí ẹ̀ lẹ́ máa sọ pé ẹ máa wá da gbogbo àwọn èèyàn ti yín nù o. Àwọn èèyàn bínú o, èmi gan bínú burúkú pé ó tiẹ̀ wá mú wá bá yín lásán pé kẹ́ ẹ foríjì. Tẹ́ẹ̀nì kó bọ́ta kó lọ máa bẹ̀bẹ̀ fún rẹ̀. Gbogbo àwọn tó ti rojọ́ fún pé òun ò ní bẹ̀bẹ̀, kó borí ayélujára kó lọ máa sọ fún ọ pé òun ti ń lọ bẹ̀bẹ̀ o. Òun ti ń lọ bẹ̀bẹ̀ báyìí o. Olórí burúkú má ṣàǹfààní. Táwa ni báwa ni mo ṣe bí Monday Ìgbòho ọ̀rà lẹ́jọ́ ń jà. Kí ló wá lọ́dọ̀ Sunday Ìgbòho? Ṣé wà Sunday Ìgbòho ní ẹni ìṣù ni? Ṣé sọ Ìgbòho mọ̀ ẹ́ rí ni? Bàbá náà máa bọ̀rọ̀ jẹ wá sọ pé wọ́n bá wọn parí ìjà, ẹgbẹ́ ń bí wọn kàn àbẹ̀gbọ̀n gbélé pọ̀. Irú ọwọ́ wo nìyẹn? Ẹ bá Sunday Ìgbòho àti wèrè tí ń ka parí ìjà. Irú ìjà òṣì wo nìyẹn? Kí ni wọ́n ń jà sí? Ẹ béèrè kí ni ìjà? Èèyàn sọ̀rọ̀ nù lé ẹ̀ pé ókè wọ́n jọ ń fa ọ̀rọ̀, o ní ẹ má gbé wèrè débi wá dìbò. Ṣé òun lòbí ni? Àbọ̀ òun l'Àtíkù? Báwo ni ìjà wọn ṣe kàn ẹ́? Tó bá délé ẹjọ́ wọn á lé ẹ̀ mẹ́wọ̀n ni. Gbogbo defamation of character tó ti ṣe pátápátá, wọ́n á pá ilẹ̀ ẹjọ́ fún ẹ, wọ́n á lé ẹ̀ mẹ́wọ̀n. O lò kéré wà lò tó 2 years ńbẹ̀ kó tó padà wálé, orí à pé wọ́n á fi ẹ́ sí correctional center àbí kí ni wọ́n ń pè. Ibẹ̀ náà ni wọ́n máa lọ fi ẹ́ sí kó rí ẹ lọ kó lọ reset brain ẹ. Orí ẹ dàrú. Ó máa bá débì kan o. Ṣòwò rẹ tó gba lọ́ọ̀yà fún ẹ gan, á dé kóòtù á dẹnu lẹ̀ ni. Kí ló kàn ẹ́? Ṣòwò rẹ tó ń tì ẹ́ torí pé òun fẹ́ gbégbá ìbò ní bóun ṣe ń ṣòfò dànù lọ́dún mẹ́rin nìyẹn. Aláṣẹdànù ọdún mẹ́rin ni. Ó máa tún ṣe àṣedànù yẹn tún máa ṣe lọ́dún yìí náà. Bó ṣe ń ti ẹ̀ nìyẹn. A ti mọ̀ òun pé aláṣẹdànù ọdún mẹ́rin ni. Bó ṣe máa ṣe tó máa fi pé 80 years ń ti ẹ̀ nìyẹn. Òpònú gbogbo. Ọ̀gbẹ́ni dákú ẹkú bó ṣì kú òbí lọ wábi kú sí dànù. Bó bá kú okú fẹ́lẹ́dà ẹ̀ tó ṣì ń pariwo pé wọ́n ń wá ẹ kiri o, wọ́n fẹ́ pa mí tó ń ṣe gbogbo dírámà tó ń sunkún lánàá àbí jẹta. Mo wò ẹ báyìí mo kàn mọ́ ẹ lójú ni. Dírámà ló ń ṣe, òun ṣe fíìmù ni.
bí ọ̀rọ̀ Májàsọ́lá òun ṣe fíìmù ni o àbí kó o máa sọ pé òun ṣe rìhásà lọ́wọ́ tó bá yá ẹ láyà wàá kọ script yẹn wàá kọ dáadáa wàá gbé wá olórí burúkú blackmailer gbogbo ibi tẹnu ń dé ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ni aláyé bàjẹ́ aláyé ṣá málámálá ẹ má gbé wèrè nílé Májàsọ́lá o Mr Wisdom ẹ má yẹ kán gbé wèrè wá sí sókà o kò jù bẹ́ẹ̀ lọ ẹ má gbé wèrè wá bí o ẹ bá wèrè yín dà sọ́hùn àtiwọ́ àtàwọn tó ń rán iṣẹ́ tẹ́ rán iṣẹ́ tí wọn ò lè jáde tán páwọn làwọn rán iṣẹ́ olórí burúkú aláyé bàjẹ́ kò tẹ́ ẹ sọ lẹ́nu ẹ wá ní ẹ bá wọn parí ìjà olórí burúkú wo nìyẹn ẹ lórí burúkú tó lè faṣọya mọ́ Oríyọmí lára tó faṣọya mọ́ bàbá ọba Ìbàdàn ló bú káàkiri gbogbo èèyàn ló ń bú ó ti bú Kọ́lá Olóòtú ó bọ́ ọba Ìbàdàn ó bú Ìgbòho ó bú Oríyọmí wọ́n ṣépè fún ẹni àwọn òbí wo gan ló bí wo lórí burúkú aláyé bàjẹ́ yìí ẹ̀yin wá lẹ́yìn lẹ́yìn bí ojú wa ló máa ṣe ó máa gbé yín wá tàbá tó máa nà yín lójú wa tó máa faṣọya mọ́ yín lára ẹ wá o àfẹ́ rí ilé Májàsọ́lá gbogbo wa láfohùn ṣe one voice àfẹ́ rí rárá gímú jìnnà sórí kó kó sì lọ kó bórí burúkú ẹ̀ sùn síwájú kó bórí burúkú ẹ̀ bọ́ síwájú attention tó ń wá náà nìyẹn kó bó sì dá síwájú bí àbá fẹ́ wá attention láti súnmọ́yàn kì í ṣe pé wà máa blackmail ẹ̀ wà máa sọ̀rọ̀ sí ṣakaṣakaṣakaṣaka ológun orí ẹ burú bí orí eégún tó léwèrè òun forúkọ yín bẹ̀ wọ́n orúkọ yín mé bẹ̀ wọ́n ayé ẹ̀ máa bàjẹ́ lẹ́ẹ̀kan sí ni ó ṣe forúkọ bàbá àti ẹ bẹ̀bẹ̀ bàbá ẹ orúkọ bàbá ẹ ò ṣe é dáńtà aláyé bàjẹ́ aláyé ṣá málámálá bàbá mi ní láti play any video fún yín gbogbo fídíò tó ti ṣe fóríyọmí tó ṣe fún Ìgbòho wà lórí ayélujára ẹ lọ bẹ̀rẹ̀ sí wo gbogbo inú péjì ẹ kẹ bẹ̀rẹ̀ sí wo gbogbo fídíò tó rí burúkú tó ti ṣe ń bẹ̀ kẹ wá dúró rí burúkú tó ṣe àdàbí tó wẹ́ pé ẹ̀rí ló kù àdàbí tó wẹ́ pé ẹ̀rí ló kù ṣé ẹ lè gba kọ́tà nǹkan tó ṣe fún Májàsọ́lá ṣé ẹ lè gba kọ́tà lásán káwa drag yín bẹ̀ ṣé ẹ lè gba kọ́tà ṣé ẹ lè gba kọ́tà ẹ má dọrú ẹ wò ẹ bá lè dọrú ẹ wò pé fẹ́ gbé lọ́dọ̀ Ìgbòho àwọn ọmọ yín á rí yín wọ́n á béèrè pé kí lẹ bá débẹ̀ àwọn ọ̀nà yín àtàwọn ọmọ yín àtàwọn ìyàwó ọmọ àtọyàwó àtọkọ ọmọ yín gbogbo àwọn ẹbí yín wọ́n á rí yín wọ́n á máa blame yín ni pé kí lẹ bá débẹ̀ láti jọ́ tẹ̀ tí ń fi àwọn èèbò jẹun kò bọ́ lọ́wọ́ yín rí olórí burúkú lè máa kó ẹrẹ̀ bá yín yànmọ̀yàn máa bójú yín jẹ́ gidi ẹ ṣọ́ra yín o bàbá ẹni yìí ni yín o ẹ rọra yan ọmọ eléyìí nù kẹjẹ kó máa borí burúkú ẹ kiri orí burúkú tó wáyé wá ṣe ẹ jẹ́ kó máa bá kiri o ní sọ jù bẹ́ẹ̀ lọ for now ó dàbọ̀.